òpópóláyé dé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn aláàánú mẹ̀kúnnù dé. ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọn ò fẹ́ ọ̀jẹ̀ rárá. ayọ̀ ẹ ò gbọ́ bí. o ní láti mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin. òpópóláyé Èjìgbò Community Development Association ló ní kó má dákẹ́ o. sọ̀rọ̀ sókè kí wọ́n tó fọwọ́ lágbá o lójú. bọ́rọ̀ bá ti wá di gòmè tẹ́ńdò kòkò máa ọ̀. ẹ̀mí àti dúkìá rẹ ṣe pàtàkì sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. òpópóláyé kọ́kọ́ má na aya káyà má sórí bẹ́ẹ̀ sọ́kọ. kóbì ó má fìyà jẹ ọmọ kọ́mọ náà ọmọ ya pò kí. gbogbo ètò wa nílé iṣẹ́ òpópóláyé rédíò àti tv ń gbé jáde. bí dùkú tàbí èdè àìyedè bá ń wáyé láàrin lọ́kọláya. ẹ̀yin alára wa ẹ má dákun. tẹ́ bá wá yanjú ẹ̀ tẹ́ ò rí yanjú. ẹ gbà wọ́n nímọ̀ràn kọ́ máa bọ̀ wá sílé iṣẹ́ òpópóláyé. káfíńgùn òtòlótó nífà kájà nínú ilé ó lè gbẹ̀mí ẹni. domestic violence can lead to anything. eléyìí ò dáa. ògbó ológun lówó kókó mọ́. wọn náà ológun máa wo rẹ̀ níran o. máa bọ̀ wá sí ilé iṣẹ́ òpópóláyé Community Development Association. ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó gbàṣẹ́ gbòǹtẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbófinró wa. láti mú kí àlàáfíà wọ̀ láàrin ìlú. tí ilé iṣẹ́ òpópóláyé rédíò àti tv ṣàtìlẹ́yìn fún. atakọ̀mọ́lẹ̀ sí òpópóláyé Avenue Aṣíwájú Community Gẹ̀dú area Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ́fíìsì wa ń bẹ lóko àti káàkiri bí òwú tẹ báwa kò síbi tọ́wọ́ ìjà wa ò dé. nọ́mbà wọ̀nyí lọ́wọ́dọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tòótọ́ 08067266459 àti 08052211188. òpópóláyé human rights activist ẹ̀tọ́ mẹ̀kúnnù àtolówó takọtabo tọmọdé tààgbà ló jẹ wá lógún o. tó ǹjẹ́ atúndínlọ́jọ́ tòun akínyìn ìlà yòówù tẹ̀bá ti láǹfààní tẹ̀bá ti gbọ́ wa jákèjádò gbogbo àgbà ńlá yé o àwa kìí ìpè ẹ̀tún kàbọ̀ sójúléṣẹ́ Radio Sport FM kàwé osman nev 91.9 tá a wà yín gbogbo ètò jẹ́ pé ẹ̀ lè ṣe kẹ́ má bá wa gbẹ́tò wa ní gbogbo gbàtà abọ́gọ́rẹ́ àtẹ́gùn àkìyè o adọ́lọ́wọ́ bá ní àláwọ̀ rèé kò ní fẹ́ni kọ́ọ̀kan wá sílẹ̀ ẹ dákọ̀ bá wà nǹkan fìdílé o ẹ bá wà nǹkan fìdí tẹ̀ ẹ̀já àtújọ obì àtúfẹ́ gbà lọ́jọ́ tòní gẹ́gẹ́ náà ṣe mọ̀ pé bá a bá ti yọ a máa ń yọ blọ́gà ní gbogbo ìgbà ni ìyóò ní pé a máa ń parádà ọmọ yín ní gbogbo ìgbà tẹ̀sí mọ̀ náà ni Ọlátúndé Àkànní elétí ọ̀fẹ́ ọba bíi ọlọ́run ọ̀sẹ̀ àkàndá ẹ̀dá àdìtú kábíyèsí lẹ́dùnmarè ọmọ àjàkú gbónúgbónú ọmọ aláṣọkọ òdòkẹ́ ọmọ aníwìlápò mápùjẹ ọmọ ṣòroṣòro nìwọ̀ ẹtu ọmọ akínlàgbà mẹ́ta àgọ́ ǹjẹ́ mo kí yín o níbi òwò tí bá ti náfààní tí bá ti ń gbọ́ mi èmi nìkan náà kọ́ ni mo wá sórí ètò lọ́jọ́ tòní mo ní àlejò pàtàkì pẹ̀lú mi ìyóò lórí ètò yìí òdúsì ni wọ́n tí wọ́n ń ṣàìmọ̀ fúlùkù tí wọ́n mọ̀ wọ́n jákèjádò gbogbo Nàìjíríà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ṣùgbọ́n ẹ̀yìn lè júwe alára bí alára gẹ́gẹ́ fúnra ara rẹ̀ káwọn náà gbóhùn sórí àtẹ́gùn kí wọ́n júwe bí wọ́n ṣe jẹ́ mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ sórí àtẹ́gùn ẹ ti rí pé ohun tẹ́ ń gbọ́ ní Nàìjíríà ni ẹ káàbọ̀ sórí ètò wa o. ẹ ṣe olóòtú adúpẹ́ púpọ̀ ẹ ṣe orúkọ tèmi ni Sherifudeen tí gbogbo èèyàn mọ̀ sí òkìkí ọlá òkìkí jagaban òdúlò òkìkí ní ìṣàìmọ̀ fólókò tẹrútọmọdé ló mọ̀ òkìkí mo kí yín bàbá pé ẹ kú ilé o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí mo bá ní ìlú Togo mo kí yín pé ẹ kú ilé o ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta mo kí wa pé ẹ kú àmójúbà òkìkí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. tó mo rò pé ẹ ti gbóhùn òkìkí jagaban àwọn náà lẹ gbóhùn wọn yìí mo sì mọ̀ wípé bẹ́ẹ̀ tí wọ́n gbóhùn jagaban tí kì bá ń ṣe pé àkókò tó dá alága díẹ̀ ni ó yẹ kí n kọ́kọ́ ṣeré ọwọ́ díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àtòtò àtòsí báyìí lẹ́yẹ ilé mi fi ń kórè wọlé ṣùgbọ́n ẹ mọ̀ bá wa bọ̀ náà ẹni tó bá sì bá lọ ayé ò ní bá kú àmọ́ ọba yìí láṣẹ Elédùmarè ni bẹ́ẹ̀ ṣe wá gbóhùn òkìkí ọlá jagaban lórí ètò yìí kí ni wọ́n mú wá sílùú Tógò fún wa kí ni wọ́n fẹ́ wá sọ fún wa nílùú Tógò kí ló yẹ ká nímọ̀ sí tá à nímọ̀ sí òye wo ló yẹ kó yé wa tí ò yé wa kí ni ó ṣẹlẹ̀ ní Nàìjíríà tó yẹ ká láǹfààní láti mọ̀ gbogbo ẹ̀ pátápátá ilé òkìkí ọlá jagaban ni wọ́n ṣàlàyé ohun tó gbé wọn wá sílùú Tógò lẹ́ẹ̀kan ṣètúkàbọ̀ òkìkí ọlá jagaban. ẹ ṣé mo dúpẹ́ olóòtú ẹ ṣé púpọ̀ mo kí ẹ̀yin ọmọ ìyá wa lẹ́ẹ̀kan sí ọmọ bíbí ìlú Èjìgbò ni èmi ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun torí pé Èjìgbò pé méjì nílùú Nàìjíríà Èjìgbò kan wà lẹ́kọ̀ọ́ ìkan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun so bẹ́ẹ̀ ni so mo kí wa gan mo kí wa ní Morontelu mo kí wa ní Ìwọ̀nràn Ọ̀sẹ̀ gbogbo wa pátápátá mo kí o bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ títí tó fi dé ibi tó dé lọ́rọ̀ tèmi níta mú wá fún wa kì í ṣe nǹkan tí àti ìwọ̀n gbọ́ ń parẹ̀ àti ń gbọ́ ṣùgbọ́n ká lè tó gbọ́ kó lè bá jẹ́ àǹfààní fún èmi àti ẹ
lákòókò tá a wà yìí n tá a gbé wá fún wa ni pé nípa iléeṣẹ́ Òpópónláyé Human Rights tó sọ̀kalẹ̀ sílùú Èjìgbò àǹfààní ńlá ni fún ọmọ bíbí ìlú Èjìgbò àti ẹni tí èso ọmọ ìlú Èjìgbò agagaga ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkọ́kọ́ mo fi àkókò yìí kí ọ̀gá mi Oríyọmí Hamzat mo kí yín púpọ̀ bẹ́ẹ̀ mo kí ọ̀gá mi Kọ́ládé Àlàbí bẹ́ẹ̀ n ò lè ṣàìmọ́ kí wọn torí pé àwọn ọ̀gá mi nù Ààrẹ Lásùnkànmí mo kí ọ̀gá púpọ̀ láti Nàìjíríà. Tọ́ iléeṣẹ́ Òpópónláyé Human Rights ọ̀gá mi ǹjẹ́ a lè tẹ̀síwájú ká máa sọ. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe láǹfààní tí wọ́n ti farabalẹ̀ láti gbọ́ ohun tí Òkìkíọlá Jagaban fẹ́ sọ fún wa Òpópónláyé Human Rights tí wọ́n ń sọ fún wa yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni fún ẹ̀tọ́ bá láǹfààní kẹlẹ̀ lágbọ̀ọ́yé ọ̀pọ̀ wa náà la wà nílùú Tógò bí tó jẹ́ pé wọ́n fi ẹ̀tọ́ wa dù wá lórílẹ̀-èdè Nàìjíríà yálà òralẹ̀ sọ́run ni yálà òṣì dáadáa sọ́run ni yálà àwọn kan lòun kó fúnpẹ́ bá ń ṣe nǹkan dáadáa nǹkan mèremère tí wọ́n á fọwọ́ lágbá ọ lójú tí òun náà wá wò pé ibi ni mo kú wà tàbí fẹ́ lọ mú lọ́hùn-ún Òpópónláyé Human Rights ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn wọ́n ti wá balẹ̀ sílùú Tógò báyìí gbogbo wọn tó bá ti bẹ̀rẹ̀ sí gbọ́ wọn tó bá rí pé ẹ̀tọ́ rẹ kàn ń bẹ tó fẹ́ gbà ní Nàìjíríà tójú rẹ̀ ò sì tó wọ́n bá ti ń bọ́rọ̀ lọ tó ti mú nǹka wọn ó bá ti ń kàn sí wọn láti ìlú Tógò wọ́n sì máa jà fún ọ ní òun sì mọ̀ dùn ẹ dákun ṣàlàyé báwo ni iṣẹ́ yìí ṣe ló ṣe ń lọ sí àti pé báwo ni àwọn tí wọ́n ń bẹ ní Tógò ṣe jẹ àǹfààní Òpópónláyé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn yẹn Human Rights yìí. ẹ ṣe gan ni olóòtú Òpópónláyé Human Rights ọ wà fún èmi àti ẹgbẹ́ bí tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan sáà ọ wà fọkùnrin ọ wà fọbìnrin ẹlòmíràn rò pé òun ò léèyàn mọ́ o ti léèyàn báyìí o ti léèyàn. Àkọ́kọ́ ká fún wọn lágbáyàn lójú ká gbẹ́sẹ̀ léyàwó àwò ká gbẹ́sẹ̀ lẹ́tọ̀ọ́ Òpópónláyé ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn jẹ wọn kọ èèyàn jẹ pátápátá ni because àwọn nǹkan kan bẹ tó dé pé kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tìyàn mọ́lé gan tó jẹ́ wípé tó bá ti ẹlòmíì mọ́lé báyìí wà ní lọ́mú ilé báyìí wá owó tí ò ní rìsíìtì. So àwọn nǹkan tá a gbé dání nínú Èjìgbò yẹn àwọn nǹkan tó lágbára ni níta gbé dání iléeṣẹ́ wa à ń bá èèyàn gba ẹ̀tọ́ àìmọye ilẹ̀ tẹ́lẹ̀mí ti gbẹ́sẹ̀ lé wọ́n tẹ̀tọ́ àwọn ará Abidjan wọ́n gbẹ́sẹ̀ nílẹ̀ ohun ẹlòmíì ń bẹ tó jẹ́ pé òun ò wálé mọ́ nítorí òun ra ẹ̀ lẹ́ẹ̀mejì ẹlòmíì ń bẹ ó ní ìgbà tó wò léèyàn lójú wọn fọwọ́ lágbá wọn lójú ṣùgbọ́n nígbà tí wọ́n ti mọ Òpópónláyé Human Rights láti ìgbà náà ti ń dúpẹ́ yóò àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbófinró ni torí wípé àkọ́kọ́ ni pé tí a bá yanjú àwọn ọ̀rọ̀ kan lọ tá a yanjú ẹ lọ tá a yanjú ẹ lọ àwọn agbófinró máa dá sí omi láti gba ẹ̀tọ́ yẹn fún ẹni ìgbọ́n mi omi ìṣe ń bẹ tó dé pé àwọn agbófinró wọn yanjú ẹ̀ tí ń gbà mí tá a bá gbé délé sí Òpópónláyé àwa láyanjú ẹ̀ omi ń bẹ tó jẹ́ pé ìgbà mí ń bẹ àwọn agbófinró lè fẹ́ lo ìlànà àbáwọn kan lè fẹ́ lo ìlànà míì tí ò lẹ́tọ̀ọ́ pẹ̀lú ògbó Ọlọ́run àyanjú ẹ̀ ní iléeṣẹ́ wa àìdàwọ̀ à ń bá ní wọ́kọ̀ à ń bá ní wáyà iléeṣẹ́ Òpópónláyé wọ́n ń jà fún yẹn náà láti bá yẹn wà so àìdàwọ̀ o ti wá wò pé o ò léèyàn o ti wò pé ọwọ́ láti fi gbọ́ lójú yìí kọ́ yáfẹ́ má yáfẹ́ o wọ́n ti tọ́ wọ́n bọ̀ wá sí iléeṣẹ́ Òpópónláyé Human Rights fóònù nọ́mbà mi màá fi ilẹ̀ láìpẹ́ tẹ́ lè pè mí sí ó ṣiṣẹ́ fún WhatsApp ó ṣiṣẹ́ fún pípè tó bá ti ní ìdí wa iléeṣẹ́ wa o lè pè wá wọ́n ó rí i pé dòdò lọ sọ̀ọ́sọ̀. so fẹ́ tẹ̀ láǹfààní tẹ̀ ń gbọ́ Òkìkí Jagaban tí ẹ̀ ń láǹfààní láti gbọ́ wọn láti ojúléṣẹ́ Òpópónláyé Human Rights ìyẹn ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn òǹkà wọn náà lẹ́yìn lójú amóhùnmáwòrán tí ń lọ tẹ̀ ń wò yìí ni mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lámọ̀ wò pé ìlú Èjìgbò nǹkan gidi ti balẹ̀ sí ìlú Èjìgbò ohun tí wọ́n sì mẹ́nuba wẹ́rẹ́ yìí gbogbo ohun tí ń lé ará Tógò nílé tí wọ́n fi wálé mọ́ ohun tí ń lé ará Abidjan tí ò wálé mọ́ ohun tí ń lé àwọn tó wà lóyún ìbò tí wọ́n wálé mọ́ gbogbo ohun tí iléeṣẹ́ Òpópónláyé Human Rights tí wọ́n ń jà fún pàápàá jùlọ nílùú Èjìgbò tí wọ́n fìdí kalẹ̀ sí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kọ́lé kalẹ̀ tí wọ́n lè gbé nílé ọ̀hún tó jẹ́ pé ewúrẹ́ ní bá wọn gbé nílé wọ́n wá sọ fún wa pé ó di létè yìí ó mọ̀ gbé báyìí o wọn ẹ má bẹ̀rù ẹ má ṣojo kí ló fà á tẹ kọ́lé kalẹ̀ tẹ́ ẹ̀ lè gbébẹ̀ mọ́ ọ̀pọ̀ ló gbélé sọ́wọ́ kíátíkà tó gba ní ọ̀hún mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì lẹ́nu láti fi sọ̀rọ̀ mọ́ Òpópónláyé Human Rights wọ́n mọ̀ dé o láti máa ṣojú gbogbo ọmọ Èjìgbò gbogbo ọmọ Yorùbá kò tún òjì oníbi yòówù tá a bá wà mọ́ bọ̀ láti wá béèrè ìbéèrè kan ní ọwọ́ Òkìkíláyé Human Rights ẹ jẹ́ kí yá lọ sí abala ìpolówó ọjà mọ́ bọ̀ wọn ò tí ì dé.
òpópólayé dé ajàfẹ́tọ̀ ọmọnìyàn aláàánú mẹ̀kúnnù dé. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọn ò fẹ́ ọ̀jẹ̀ rárá. Ayọ̀ ẹ ò gbọ́ bí. O ní láti mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin. Òpópólayé Èjìgbò Community Development Association ló ní kó má dákẹ́ o. Sọ̀rọ̀ sókè kí wọ́n tó fọwọ́ lágbá o lójú. Bọ́rọ̀ bá ti wá di gòmbè tẹ́ńdòkòkò máa ọ̀. Ẹ̀mí àti dúkìá rẹ ṣe pàtàkì sí ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Òpópólayé kọ́kọ́ má na aya káyà má sórí bẹ́ńbẹ́ sọ́kọ. Kóbì ó má fìyà jẹ ọmọ kọ́mọ náà ọmọ yà pòkì. Gbogbo ètò wa nílé iṣẹ́ Òpópólayé rédíò àti TV ń gbé jáde. Bí dúkùú tàbí èdèàìyedè bá ń wáyé láàrin lọ́kọláya. Ẹ̀yin alára wa ẹ má dákun. Tẹ́ bá wá yanjú ẹ̀ tẹ́ ò rí yanjú. Ẹ gbà wọ́n nímọ̀ràn ká máa bọ̀ wá sílé iṣẹ́ Òpópólayé. Káfíńgùn òtòlótò. Onífà kájà nínú ilé ó lè gbẹ̀mí ẹni. Domestic violence can lead to anything. Eléyìí ò dáa. Ògbó ológun lówó kókó mọ́. Wọ́n náà ológun máwo rẹ̀ níran o. Máa bọ̀ wá sí ilé iṣẹ́ Òpópólayé Community Development Association. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó gbàṣẹ́ gbòǹtẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbófinró wa. Láti mú kí àlàáfíà ó wà láàrin ìlú. Tí ilé iṣẹ́ Òpópólayé rédíò àti TV ṣàtìlẹ́yìn fún. Atakòmọ́lẹ̀ sí Òpópólayé Avenue. Aṣíwájú community Gẹ̀dú area. Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ́fíìsì wa ń bẹ lóko. Àti káàkiri bí òwú tẹ báwa kò síbi tọ́wọ́ ìjà wa ò. Nọ́mbà wọ̀nyí lọ́wọ́dọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tòótọ́. 08067266459 àti 08052211188. Òpópólayé human rights activist. Ẹ̀tọ́ mẹ̀kúnnù àtolówó. Takọtabo tọmọdé tààgbà ló jẹ wá lógún o. Ǹjẹ́ òun náà lẹ ti gbọ́ nínú ìpolówó pé wọ́n ní ajàfẹ́tọ̀ ọmọnìyàn náà ló jẹ́ àwọn lógún. Òkìkíọlá Jagaban ẹ dákun mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Tí a bá wá rí àwọn èèyàn tó jẹ́ pé bóyá lọ́kọláya ni wọ́n tí gbọ́mi-sómi ó dé láàrin wọn tí wọ́n á di wípé ọkọ lòun ò mójútó ọmọ ìyàwó lòun ò mójútó ọmọ a sì wá rí pé ìyàwó tó fẹ́ mójútó ọmọ yìí yóò lọ lọ́kọ míì ọkọ gbọ́sì yẹn níyàwó míì tó bá wá dà bẹ́ẹ̀ ọmọ ló wà bí ọmọ ọdún bíi 7 àbí 8 yìí tọkọ sì tó rí pé òun tó dáńtọ́ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó fi tọmọ iṣẹ́ gidi ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìyàwó kù díẹ̀ káàtó ẹni tí ó fẹ̀ ní ó gbọ́kànlé kó ló di pé yóò tọmọ ẹ dákun báwo lẹ́ ṣe bá wọn yanjú eléyìí tó máa gbé wá sọ́dọ̀ yín. ẹ ṣé olóòtú adúpẹ́ púpọ̀ tí ìyàwó bá ní òun fẹ́ mọ mú ọmọ lọ àbí ọkọ lóun fẹ́ mọ mú ọmọ lọ tí èdè àìyedè ti dé sáàrin wọn wọ́n ti bá wọn parí ẹ̀ tí kò parí kì í ṣe nǹkan tó le ọmọ gbọ́dọ̀ pé ọ gbọ́dọ̀ wà lọ́dọ̀ òbí ẹ̀ lọ́dọ̀ màmá tó bí ìyàwó lẹ́tọ̀ọ́ láti kọ́mọ lọ fúngbà díẹ̀ tó bá ti pé ọdún 8 sí ọdún 9 ó láti dọ́mọ padà fún bàbá ọmọ bọ̀ tó bá wà lọ́mọ ọdún 2, 3 bàbá ọmọ láǹfààní àti gbà ọ gbọ́dọ̀ tó ọmọ ọdún 7 sí 8 sí 9 lẹ́yìn 9 ọ gbọ́dọ̀ dọ́mọ padà sọ́dọ̀ bàbá ẹ̀ ní ọ̀wọ́ àgbà láti mọ tọ́jú ẹ̀ látọmọ ọdún 9 lọ. ẹni tó bá wá jẹ pé ìyàwó tí bàbá náà wá fẹ́ kò fààyè gbà pé òun ò ní tọ́ òun ò fẹ́ tọ́mọ ọlọ́mọ bàbá sì fẹ́ gbọmọ tipátipá. Dandan ni a gbọ́dọ̀ àtàbájẹ́ pé àwọn alábá mọ̀ sí nípa ẹ̀ a gbọ́dọ̀ bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí láàrin ọkọ àti ìyàwó tí wọ́n jà a gbọ́dọ̀ bá wọn yanjú ẹ̀ kí ìjọ sì parí síbẹ̀. tó bá wá dá sí pé kì wá ṣe wípé àwọn gbé wá sí iléeṣẹ́ wa tó àwọn méjì láti sọ̀rọ̀ láàrin ara wọn kó yíra wọn ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ẹni tó ń wá fẹ́ ó ti bímọ lé. ọ̀dà ẹ jẹ́ ìwọ́ padà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn odi tó jẹ́ pé wọ́n bímọ sẹ́yìn odi tó sì wá di wípé bóyá ẹ̀yìn odi yìí iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ fọkàn mọ́ wọ́n rò pé ẹ jẹ́ ń padà sórílẹ̀-èdè abínibí mi ní Nàìjíríà sílùú Èjìgbò àwọn ọmọ ni wọ́n sì wà ń bí ìyàwó ní ọjà tèmi ń lọ o òun lọ àsìgámẹ̀ mi déédéé nǹkan sì ń lọ bàbá alágbájá àwọn ò lè tẹ̀lé rẹ o ká máa kébè ya máa gbélé yìí pè láwọn ọmọ bàbá sì ní ń fẹ́ káwọn ọmọ mi kí wọ́n gbédè abínibí ìlú mi fẹ́ dá wọn padà sílé ẹ wá dàkùn tó bá wá dà báyìí ṣé bàbá lè fi tipátipá kó àwọn ọmọ yìí lọ lé iṣẹ́ rẹ̀ ò sì kò dángájíá. Bàbá sì fẹ́ kọ́ àwọn ọmọ. Wọ́n sì fẹ́ kọ́ àwọn ọmọ lọ lé. Ìyàwó sọ pé òun lọ sí. Òun ò fẹ́ kó olùtógbè yìí. Àkọ́kọ́ ni pé àwọn méjèèjì wọ́n ní láti gbọ́ra wọn yé. Táwọn méjì bá gbọ́ra wọn yé ìgbà yìí gangan làǹfààní tó wà láàrin bàbá láti kọ́ ọmọ lọ làǹfààní tó wà láàrin ìyá láti kọ́ ọmọ lọ ṣùgbọ́n nínú òfin bàbá ló yẹ kó kọ́ ọmọ lọ tọ́mọ bá ti kọjá ìbéèrè tẹ́bìrì lẹ́ẹ̀kan àti tẹ́bìrì yìí sì wọ́n fẹ́ papọ̀ so tọ́mọ bá ti kọjá ọmọ ọdún 7 sí 8 bàbá ní ọmọ mú lọ bàbá ló láǹfààní àti mú lọ ìyàwó rẹ̀ ló sọ pé kọ́ mọ̀ mú lọ tí àwọn ìbá rí kọ́ mọ̀ mú lọ kò sí mú òfin bẹ́ẹ̀ kíní kan ni tó bá rí pé apá kún ọ̀pọ̀
tí òfin sì fojú wò pé apá kún ọkọ kí wọ́n fi mọ́ tọ́jú àwọn ọmọ yìí òfin fàyè gbà kí àwọn ọmọ kó lọ. kò mọ̀ kọ́ àwọn ọmọ lọ torí kí àwọn jẹ àwọn ọmọ. kí àwọn jẹ wọn torí ọjọ́ ọ̀la wọn òfin fàyè gbà. tó kébé kò bí fẹ́ sọ fún ẹ̀tẹ̀ láǹfààní tẹ̀ ń gbomi ńlé lásìkò tá a wẹ̀ yẹn iná wípé gẹ́gẹ́ bí iṣẹ́ tí Òkìkíọlá Jagaban tí wọ́n gbé dání iléeṣẹ́ òpópónláyé rédíò àti tẹlifíṣàn nílùú Èjìgbò ní Nàìjíríà tí wọ́n ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àwa tá a bẹ́ẹ̀ lu Tógò tá a wà yìí àtẹ̀tẹ̀ ń bẹ ní Abidjan àti gbogbo ibi tí a bá ti ń wo amóhùnmáwòrán yìí jákèjádò gbogbo àgbáńlá ayé lóòótọ́ wọn ń gbọ́ ojúlé ṣe rà ní Sport FM ní Tógò ìlà fi ń jọlé yìí sí gbogbo àgbáńlá ayé fún wa wọ́n ní ká mọ kìnnì kan pàápàá jùlọ àwa ọmọ Èjìgbò tá a bẹ káàkiri gbogbo àgbáńlá ayé dúkìá pọ̀ nílé tọ́pọ̀lọpọ̀ yín rà sílé àbí tẹ́ ẹ gbé kalẹ̀ sílé ṣùgbọ́n ẹ̀rẹ́ ní báyìí mójútó tó sì jẹ́ pé ẹ̀rù ń bà yín fẹ́ bí ẹ̀rù ń bà yín fara ẹ̀rù ń bà yín fojúlùmọ̀ ẹ wá wá àwọn tí ò mójútó fún yín tí wọn ò sì ní jàmbá àmọ́ náà ẹ kàn sí iléeṣẹ́ òpópónláyé human rights tí mò ń sọ fún yìí tẹ́ bá tẹ̀ wá kàn sí wọn gbogbo ohun tẹ́ ẹ bá ṣe láṣìírí láàárín tiyín àti àwọn kò ní ràn sẹ́dá Ọlọ́run kankan èyí ò bá wọn ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́ríkà túmọ̀ náà wípé bóyá ìjà kan ń ṣẹlẹ̀ nínú ẹbí yín lé bẹ́ẹ̀ sì rí wípé tí ẹ bá boná ọ̀rọ̀ ìjà yìí mọ́ra ó ṣeé ṣe kó tú ẹbí kó tú ara ẹ sì fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ohun tí ń lọ bẹ́ẹ̀ fẹ́ kẹ́bí ó tú ẹnì ìṣẹ́lá ní ìsílẹ̀ iṣẹ́ òpópónláyé pé ọ̀rọ̀ tó ń lọ nínú ẹbí yìí mi ìfẹ́ jẹ́ kó mọ̀ pé mi ni mo gbé wá fún yín o ẹ dákun ẹ bá àwọn gbọ́ tẹ́ ẹ fi tọ́ náà mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí tí òfin dẹ̀bi ìwárú wọ́n sì bá ẹ ṣiṣẹ́ yìí ẹbí ni ò sì ní í dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣé wọ́n ń bẹ fún wọn tó jẹ́ pé wọ́n ṣe láti fi ran àwa tá à ń bẹ lẹ́yìn òdì lọ́wọ́ láwọn tó wà lórí Abidjan tó wà ní Togo tó wà ní Ghana àti wà lórí ìlú ní France Germany àti gbogbo àgbáńlá ayé tẹ́ bá ti pè wọ́n lórí òǹkà àwọn tó ń bẹ ní ojú amóhùnmáwòrán yìí èmi wọ́n tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ Òkìkí Jagaban ẹ dákun gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ gbé dání yìí ewu ń bẹ nínú iṣẹ́ yìí torí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ètò tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ kí ọ̀gá wa gbajúgbajà Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ pé wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà lórí kájàfọ́tì ọmọnìyàn tó sì jẹ́ pé ìjàfọ́tì ọmọnìyàn yìí ó ti gbé wọn dúró oríṣiríṣi ibi ó gbé wọn lọ ẹ̀wọ̀n ó gbé wọn lọ àtìmọ́lé oríṣiríṣi ẹ̀ ló ti wáyé ẹ dákun kí lẹ lè fi dá àwọn tí wọ́n ń gbọ́ wọn yín tẹ́ lè fi dá wọn lójú ní Togo ní Côte d'Ivoire ní Amẹ́ríkà London tí ọkàn wọn fi balẹ̀ lẹ́yìn lórí pé iléeṣẹ́ ìdágájíá ìjẹ́ kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ìjọba kí ni ìwé ẹ̀rí yín pẹ̀lú ìjọba kí ni o tẹ́lẹ̀ fi dáhùn ẹ̀ lójú fáwọn tí wọ́n wò wá àtàwọn tí wọ́n gbọ́ wá. ẹ ṣe olóòtú mo dúpẹ́ púpọ̀ ṣe rí ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tí a bá ń sọ nípa ajàfẹ́tọ̀ ọmọnìyàn ó ní láti fi gbogbo ara ẹ̀ lẹ́yìn àyàn kò gbọ́dọ̀ bẹ̀rù ikú kò sì gbọ́dọ̀ bẹ̀rù kankan. n tó fa ti ọ̀gá mi tó fi rí bẹ́ẹ̀ nípa pé lónìí ọlọ́pàá ẹ̀wọ̀n kankan òótọ́ ni tí a bá ti lóòótọ́ òótọ́ ọdún náà ní sì wọ́n kò yàn yọ kò sí ibi tí èèyàn bá wà tó bá ń ṣiṣẹ́ kan tó bá ti fi òótọ́ ọdún ṣe ayé ọmọ nípè níjà mẹ́ ṣùgbọ́n yóò mọ̀ borí. so àṣetán láti adúwọ́jú sẹ́lẹ̀ lórí prógámù yìí ni mo ṣe prógámù kan ní Nàìjíríà ìlú kan ni mi ò ní láǹfààní àti dákọ ẹ̀ àkọ́kọ́ mo kí bàbá wa kábíyèsí wọ́n tráì pẹ̀lú wa gan púpọ̀ kábíyèsí ìlú Èjìgbò torí pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ọba ọmọwọnú ọlá ìyọdẹ òyìnbọsí bẹ́ẹ̀ni kábíyèsí o bàbá kábíyèsí lórí o so wọ́n gbìyànjú láti jẹ́ kí iléeṣẹ́ náà kó jókòó kàlú yẹn wọ́n ní kàbá ní kábíyèsí yẹn kọfẹ kí nǹkan ó jókòó nǹkan kan irọ́ ní bẹ́ẹ̀ o tẹ́ bá dé mú ìfẹ́ kí iléeṣẹ́ irọ́ ní bẹ́ẹ̀ bàbá ní iléeṣẹ́ tí wọ́n bá wọlé kọ́ mọ́ wọlé so bó tí ìfẹ́ lọ́gbẹ̀ẹ́ lónìí wọ́n tí mo fẹ́ fà lọ́bẹ̀ ni pé mo wá ṣe kéèsì yẹn mo bá bàbá yẹn fà ọba ìlú ni ọgbà ilẹ̀ lọ́wọ́ ọmọ ìlú kan ló ń gbẹ́sẹ̀ lé ó fẹ́ talẹ̀ fún olówó kan olówó tó fẹ́ talẹ̀ fún ó fẹ́ gbé skul abẹ́ skul ó fẹ́ gbé sí wá sílùú ní láǹfààní àti dákọ̀ ìlú yẹn. ẹ mọ̀ ṣó. so nígbà tí wọ́n gbọ́ programu òpópónláyé human rights wọ́n láti wá dọ̀ wá bàtà dọ́fíìsì wọ́n bá wọn secretary wọ́n bá wọn òṣìṣẹ́ mẹ́ẹ̀ ìyẹn fìlì fọ́ọ̀mù wọ́n pè mí mo ní kò sí problem kó o jẹ́ ká sọ ọjọ́ yẹn díjọ́ báyìí ìgbà tá a gbégbé ṣe abalọ̀dọ̀ kábíyèsí báyìí àwọn ní kò sí tọ́jú òun ti gbẹ́sẹ̀ lé nìyẹn pẹ̀lú ọ̀bù ọlọ́run bí mo ṣe sọ̀rọ̀ àti gba ilẹ̀ yẹn fún ẹni o éka méjì àbọ̀ àti gba ilẹ̀ fún ẹni o so mo sọ fún kábíyèsí náà pé kábíyèsí tẹ́ ẹ̀ bá ṣọ́ra ilẹ̀ tẹ́lẹ̀ gbẹ́sẹ̀ lé
irúfẹ́ ẹgbẹ́ yókù kàtàbọ̀ bó ṣe rí nù màá gbé ẹsẹ̀ yókù kàtàbọ̀ èmi gba iṣẹ́ tinútinú ni wọ́n gbá ti gbogbo tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ ni dáadáa ló sì mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ àbúrò ò ní ṣẹlẹ̀ ń bẹ̀ torí pé àgbá pẹ̀lú àbòsí nínú àgbá pẹ̀lú àbòsí so fúdi eléyìí ẹni bá ṣetán láti darapọ̀ mọ́ iléeṣẹ́ wa kọ́ mọ̀ bọ̀ ó free olójó kí àwọn àgbààgbà kan fi kún lójó kí wọ́n fi kún lókè pé iléeṣẹ́ wa gbọ́dọ̀ kéde rẹ̀ ní Tógò táwa láàlọ́ bá ń Tógò ẹni táwa bá aláàjì wa ilé tí ọ̀fẹ́ ọ̀dà kò burú so ẹ̀yàwọ̀yàwá ló jẹ́ ká wá sí Tógò láti jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀tọ́ yín lábẹ́ òfin àwọn èsì àwọn efe pọ̀ bọyọ̀ bí àṣà àwọn Yorùbá so nǹkan bá jẹ́ ẹ̀tọ́ yín tẹ́ bá sọ fún apẹ́tọ́ yín ni tá a sì ṣèwádìí pẹ́ ìyẹn ní mo fọlọ́n búra àgbà lé lọ́wọ́ mo tó fọlọ́n búra lẹ́ẹ̀kan sí àgbà fún yín báyìí tí ni wọ́n sì dùn nínú kan ní àìsábà gba nǹkan kan títí tá a fi jàjà gba àwọn nǹkan wọ̀nyí tá a bá yẹ lórí gbà so nǹkan bá wù yín lẹ̀ lè ṣe ṣùgbọ́n pé ẹlẹ́mú kankan wà iléeṣẹ́ wọn fàyè gbà o ìjàfẹ́tọ̀ ọmọnìyàn ni ńlá pé àgàgà ọmọ ìlú Èjìgbò Ìmísà Ṣàngó Àtọ́ Ìláwó Mọ́sífà Ẹ̀gbẹ́ gbogbo lọ́wọ́ ìjà wa ti dé Ìrágbèjì Ìdẹ̀wùrẹ́ ìlú ìtìjẹ́ oríṣiríṣi ìlú ilé àtijà fún ọmọ ènìyàn dé tí òǹkálùkù wọn sì ń dúpẹ́ fọ́lọ́run so mò ń fi àkókò yìí tó sọ fún wa olùfẹ́ ralẹ̀ tọkàn rán balẹ̀ lé lórí ilẹ̀ wà nílùú Èjìgbò ilẹ̀ wà dáadáa kódà àtọwọ́ ibi tó bá fẹ́ sí ni inú ọkàn sọ ibi tó bá fẹ́ sí tọkàn rán balẹ̀ lórí ẹ̀ kò sí àjìjàgbalẹ̀ kan ẹnìkan wà máa bọjà náà ilẹ̀ tí òpópó láyé mara ti bá sọ fún ọ so àti bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àbáyàn kọ́lé so omi ò ní dákọ̀ àwọn tí a ti bá ṣiṣẹ́ lé no àìdákọ̀ wọn. èyí ò ní pé àwọn tí wọ́n máa ń kówó fún ẹ̀gbọ́n ni o àbúrò ni o ọ̀rẹ́ kan tó jẹ́ pé wọ́n bá wọn kọ́ nílé táwọn sì bẹ̀lẹ́ yìí odi tó jẹ́ pé ẹlòmí lè kọ́ ìkọ̀kúkọ̀ kalẹ̀ ẹlòmí lè jẹ owó onítọ̀wọ́n ní bá jẹ́wọ́ rẹ̀ kò lè wá bí mí ó túbọ̀ sí pé tí wọ́n á gba ọ̀nà ẹ̀yìn wá rí yín ẹ̀ bá ọkọ ohun tí wọ́n ń fẹ́ nílé. pẹ̀lú ìgbọ́ Ọlọ́run olóòtú ọ̀rọ̀ tẹ́sán ó mú mi rántí ìkan tá a yanjú ní September tó lọ yìí September oṣù tààlùtẹ́yìn so ẹ̀gbọ́n ló kọ́wọ́ fún àbúrò pé kọ́ máa kọ́lé lọ ní ìlú yìí báwo ló ṣe gbé owó lọ́rùn ó gbé owó náà bó wà ní ilé ìwé tí fẹ́ẹ́ dókè ilé ìwé ni wọ́n ya fọ́tò ẹ̀ ní wọ́n fi ránṣẹ́ ní wọ́n ya fọ́tò ẹ̀ wọ́n fi ránṣẹ́ ẹ̀gbọ́n wa wálé oníbò ní ilé mi ó ní wọ́n rí mi tó wà bó ṣe sálọ nù wọ́n wá kí wọ́n rí mú wọ́n fà lé àwọn kan lọ́wọ́ mi ì fi dákọ̀ wọ́n fà lé wọn lọ́wọ́ àwọn ṣẹjọ́ bára báṣubàṣu wọ́n fi ẹnu lọ nítorí wọn káàkiri ìgbà tí wọ́n gbọ́dọ̀ tó wa létí tí wọ́n fà lé wọn lọ́wọ́ pẹ̀lú ògùn Ọlọ́run so asekesi yẹn àwọn ènìyàn pẹ̀lú ògùn Ọlọ́run so pé ẹnìkan wá kọjá òfin rárá o kò sẹ́ni tó kọjá òfin bí wọ́n sọ pé àwọn ọba àlúmọ̀ ní ìkẹ́kọ̀ọ́ àrọ̀rọ̀ ọba àlúmọ̀ ló gbẹ́sẹ̀ lélẹ̀ kan wọ́n fọ́nà bùrà ilé iṣẹ́ òkùnkùn láyé mara tí yóò gé òkú kàtàbọ̀ yóò gbẹ́sẹ̀ lé ilẹ̀ fún kíni so fún lélẹ́yìn iléeṣẹ́ ìkéde ṣeréṣeré agbékalẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ làwọn tí ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ara lẹ̀ kalẹ̀ wọ́n sáré wọ́n á yí ti bẹ lórí ilẹ̀ wọ́n á lọ kó kọ̀ míì sí wọ́n á lọ kó kọ̀ míì sí wọ́n á lọ sèwé míì adórí ilẹ̀ aṣọ pé ó kọ̀ míì lòún bá ń bẹ̀ wọ́n tún wá máa lérí ògùn sí pé kò sí tọ́jú ọkọ̀ gbọ́dọ̀ níbẹ̀ wọ́n tún máa lérí sí pé táwọn bá bá àpàdé kùbí tí ó wọ̀ so human rights òpópónà human rights ti wà ní Èjìgbò a wà ní ọba Abidjan ìwọ́n tó bá fẹ́ rí wa a wà ní ọba Abidjan ní ẹ̀yìn NEPA office nílé bàbá Wọlá tó ń ṣe pure water ibikíbi tó ọba dé nílùú Èjìgbò sọ fún wọn pé òun lọ sí ọba Abidjan ilé bàbá Wọlá tó ń ṣe pure water ibẹ̀ láwà tí a ti ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àwọn tó ń bẹ lágbègbè oríko náà lè ròyìn nǹkan tá a ti ṣe kábíyèsí ìlú Asá wọn lè ròyìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ṣe wọn lè ròyìn so a jà fún ẹ̀tọ́ ọmọnìyàn nínú ìlú yẹn gan tó pọ̀ so kí Ọlọ́run kó wà pẹ̀lú wa. àmín tó o mú rò pé tí láǹfààní tẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáńlá ayé inú yìí dùn ewu tó so yín lábíà ó ti ń túbà yẹn èyí ò ní pé gbogbo tó ń bà yín lẹ́rù tẹ́lẹ̀ látàrí
gbogbo àwọn dúkìá yín tẹ́ ẹ ní sílé tẹ́ ẹ sì rí pé àwọn dúkìá yìí wọ́n wọgbó lọ eléyìí ò wá rí bẹ́ẹ̀ mọ́ o àyípadà tí wàá dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Èjìgbò àtàgbègbè rẹ̀ tá à ń bẹ káàkiri gbàgbáńlá ayé lórí àwọn dúkìá wa àtàwọn dáadáa tá a fẹ́ ṣe àbí ìta ti ṣe tí wọ́n gbẹ́sẹ̀ lé àbí táwọn nǹkan ti jẹ mọ́lẹ̀ nínú àwọn ogun wa kò tẹ́ wàá tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa là ń jà sọ́mọ èmi mo nọ́mọ bàbá méjì á máa jà sọ́mọ kan bàbá mẹ́ta á máa jà sọ́mọ kan báwo lobìnrin ó ṣe wá lóyún lé àlè tí ó gbé lọ lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìbáwo láṣẹ wá mọ̀ pé èmi mo nọ́mọ ìwọ ló nọ́mọ gbogbo àwọn kìnnìún wọ̀nyí náà ni wọ́n yọjú lójú iléeṣẹ́ Òpópóláyé human rights ó wá ṣeé ṣe èyí tẹ̀ ń gbọ́ mi tí wọ́n ti gbọ́ mi wá ká ọmọlé tọmọ ti dàgbà tó lọ léèwé tó lọ yunifásitì tán obìnrin wá dé lọ́sọ̀ọ́ pé ọ̀kan ló nà mọ́ ọmọ tí náwó ti nọ́ra òun àwọn òpó wọlé ń wọgbó lọ yìí lórí wàhálà rẹ lórí ọmọ yìí má bẹ̀rù mọ́ fòyà ìwọ́n ṣàkó sí wọn níléeṣẹ́ Òpópóláyé human rights ohun tó jẹ́ tọ́ rẹ wọ́n kúkú gbà á bóyá ọkọ ló nọmọ wọ́n sì jẹ́wọ́ ló nọmọ ni ibẹ̀ ló ti mọ̀ dákun má yàdá o má yàdá má yọ̀bọ o má ṣaàgùn o bó o bá yọ àdá o lè jẹ̀bi lórí dáadáa rẹ bó o bá yọ̀bọ o lè lú ẹ̀wọ̀n lórí pé ìwọ ló tún jàre. kò tí ẹ gbọ́ dájọ́ lọ́wọ́ rẹ̀. má dájọ́ lọ́wọ́ rẹ̀ ohun tí iléeṣẹ́ Òpópóláyé wà fún là ń sọ yìí ẹ dákun ẹ̀ tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ nílùú Tógò tẹ́ ẹ̀ gbọ́ mi ẹ dákun àǹfààní lélẹ́yìí fún yín o kó tó wá di pé wọ́n kò lórí àtẹ́gùn lọ́jọ́ tòní ẹ dákun bàbá wa Òkìkí Ọlá Jagaban mo fẹ́ jẹ́ kí fi dá àwọn tó ń bẹ ní ìlú Tógò lójú látàrí wípé bí wọ́n bá délé tí wọ́n kàn sí ìlú Èjìgbò tí wọ́n tẹ̀lé Èjìgbò tí wọ́n sì fẹ́ ṣe nǹkan àṣírí lẹ́yìn kan àwọn kan àbáwọn tí wọ́n tẹ̀ ń bẹ ní ó sì rò wọ́n pé ó yẹ káwọn òun kàn sí Òpópóláyé human rights báwo ni wọ́n ṣe lè ṣe tí ó fi rọrùn fún un. àyè ń bẹ olóòtú ẹ ṣe gan ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọ́n wà ní rẹ́dísítà fún iléeṣẹ́ wa tó jẹ́ pé wọ́n wá láti gbé àṣírí sí wa lọ́wọ́ kí la fẹ́ sọ fún yẹn sí níta bá pè láṣírí àṣírí ni àkọ́kọ́ ni pé iléeṣẹ́ wa náà àṣírí ni gbogbo tọ́lọ̀ fi ṣe ẹ̀dá ayé náà àṣírí ni so gbogbo tí a sọ yìí tẹ́lẹ̀ kan bá wá kìíní yìí mo fẹ́ ṣe ṣùgbọ́n méjì kí wọ́n mọ̀ pé mò ń ṣe ok mọ̀ ń bá èèyàn kọ́ ọ̀lù kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀lù ńlá ni ẹni tó gbé ya lọ́wọ́ mo fún kọrin sàárà mi láǹfààní àti ìdàkọ̀ ẹ̀ kò sí Nàìjíríà ẹnì kò sí lè mọ̀ pé òun ni nígbà tá a bá parí ẹ̀tàn tá a bá rí níbẹ̀ ni wọ́n tó mọ̀ pé òun ni so n tá a bá ti pè láṣìírí àṣírí ni so àti bẹ́ẹ̀ lọ so oríṣiríṣi àwọn nǹkan náà ti kó lé wa lọ́wọ́ tó ti wà lábẹ́ wa tá a bá wọn yanjú ẹ̀ so bẹ́ẹ̀ lọ. tí o bá dágbére fáwọn tó ń gbọ́ wá ní. so lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Muhammadu Sherifudeen tí mo mọ̀ sí Òkìkí Ọlá Òkìkí Jagaban òbí mi mímọ iṣẹ́ ìmọ̀fólókò tẹrútọmọdé lọ́mọ Òkìkí jíìbù wa ni ẹgbọ́ lẹ́ẹ̀kan ó yẹ kí ó tó gbọ́ so tó bá rí bẹ́ẹ̀ jíìbù wa ẹ̀ tó gbọ́ padà tẹ́ bá wá tó gbọ́ padà àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa ẹ̀ bá ń bẹ̀ ẹ̀ gbìyànjú ká ẹ̀ kàn sí wa níléeṣẹ́ Òpópóláyé human rights iléeṣẹ́ tó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tó ń gbìjà ọmọ mẹ̀kúnnù ni kí ṣe jùlọ nìkan o ìlú Ẹgbẹ́ Ṣọ̀ngbé Ìdìgbà Ọlọ́rin Mọ́sífà Ìwó Awó àti bẹ́ẹ̀ lọ tó dé Ògbómọ̀ṣọ́ tí ó fi dé ìlú Ìbàdàn lọ́dọ̀ ọ̀gá mi Oríyọmí Hamzat tó fi dé ọ̀dọ̀ ọ̀gá mi náà lóṣogbo Akínkúnmi Àlàbí bàbá kábíyèsí o bó ṣe rí nìyẹn sà. tó ààyè ọjọ́ muso lọ́kùnrin ibi tá a padà ètò tòní ibi tá a fi ìrọ̀sí náà la wà yìí tẹ bá wojú amóhùnmáwòrán wa yìí nọ́mbà wọn òun lẹ́ ń wò yìí òun ní lọ bá ṣe bẹ̀rẹ̀ ètò lẹ́yìn rí nọ́mbà wọn lórí ètò yìí Òpópóláyé human rights tó amọ̀fẹ́lẹ́ ìdágbére fúnra wa pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Òpópóláyé dé ajàfẹ́tọ̀ ọmọnìyàn aláàánú mẹ̀kúnnù dé. ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọn ò fẹ́ jẹ rárá. ẹyọ ẹ ò gbọ́ bí. o ní láti mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin. Òpópóláyé Èjìgbò Community Development Association ló ní kó o má dákẹ́ o. sọ̀rọ̀ sókè kí wọ́n tó fọwọ́ lágbá olójú. fọ̀rọ̀ bá ti wá di gòmè tẹ́ńdòkòkò máa ọ̀. ẹ̀mí àti dúkìá rẹ ṣe pàtàkì sí ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Òpópóláyé kọ́kọ́ má na aya káyà má sórí bẹ́ẹ̀ sọ́kọ. kóbì ó má fìyà jẹ ọmọ kọ́mọ náà ọmọ yà pò kí. gbogbo ètò wa nílé iṣẹ́ Òpópóláyé rédíò àti TV ń gbé jáde. bí dúkùú tàbí èdèàìyedè bá ń wáyé láàrin lọ́kọláya. ẹ̀yin alára wa ẹ má dákun. tẹ́ bá wá yanjú ẹ̀ tẹ́ ò rí yanjú. ẹ gbà wọ́n nímọ̀ràn ká máa bọ̀ wá sílé iṣẹ́ Òpópóláyé. káfíńgùn òtòlótó. onífà kájà nínú ilé
ó lè gbẹ̀mí ẹni. domestic violence can lead to anything. eléyìí ò dáa. ògùn ológun lówó kókó mọ́. wọn náà ológun máwo rẹ̀ ríran o. máa bọ̀ wá sí iléeṣẹ́ Òpópóláyé community development association. ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó gbàṣẹ́ gbòǹtẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbófinró wa. láti mú kí àlàáfíà ó wà láàrin ìlú. tí iléeṣẹ́ Òpópóláyé rédíò and TV ṣàtìlẹ́yìn fún. atakọ̀mọ́lẹ̀ sí Òpópóláyé Avenue. aṣíwájú community Gẹ̀dú area. Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ́fíìsì wa ń bẹ lóko. àti káàkiri bí òwú tẹ báwa kò síbi tọ́wọ́ ìjà wa ò dé. nọ́mbà wọ̀nyí lọ́wọ́dọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tòótọ́. 08067266459 àti 08052211188. Òpópóláyé human rights activist. ẹ̀tọ́ mẹ̀kúnnù àtolówó. takọtabo tọmọdé tààgbà. ló jẹ wá lógún o.